mo kí gbogbo ọmọ kóòtù òjì pípẹ́ tún kú dédé àkókò yìí níbikíbi tẹ́ bá ti láǹfààní láti máa wò mí tẹ́ ti láǹfààní láti máa gbọ́ mi arélùmọ́ bí owó ọ̀rọ̀ yín náà ni tí ó ti solówó ẹ̀ ní mọ̀sọ̀mọ̀sọ̀ àkàndọ́rà kòǹkò ló kọ́ mi mo kí gbogbo apá akó ọdún akóyèdún lọ́pọ̀lọpọ̀ rẹ̀ láàṣẹ lókè ìpẹ́ nínú owó ọmọ ọrọ̀ àlàáfíà àìkú tí ṣe baálẹ̀ lọ́rọ̀ àtàwọn àtẹ̀yìn ànígbọ̀bí síra wa mo mọ rírì yín o mo kí pa àkú ọdún àkúyèdún lẹ́ẹ̀kan sí i ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ẹ ti mọ̀ gbogbo ìsàní jobi lẹ́rọ̀ o bọ́bá kan tọ́ yalariwo gbalé tí gboko ńlò kìkì kan gbogbo àdúgbò gbogbo èèyàn ní mẹ́nu dúró lórí nǹkan bọ̀rọ̀ mo ti sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ o awífúnni kó tó dá ní àgbà àjàkadì mo ní ọ̀nì ni mí ọ̀nì lójú máa ń ti ohun kóhun tó gé nǹkan jẹ bóun bá tún wá gé jẹ tán ojú máa ń ti ohun kóhun tó pọ̀ lẹ̀ padà wọ́n á ní aláǹgbá ni mí aláǹgbá ní mímírí tó ń mírí kì í ṣe tí tóun ọ̀sọ̀ lòun ọ̀mọ o ṣùgbọ́n torí pé ọ̀rọ̀ kan ṣoṣo tóun bá sọ ó lè mọ̀ tán lẹ̀ fẹ́gbẹ̀gbẹ̀rún ọdún àkàndá mo kí gbogbo ọmọ kóòtù òjìbí ọ̀rọ̀ òǹpìtàn lẹ̀ Ìbàdàn tó ti sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó tún wá ń tún ìdàkejì sọ nísìnyí táwa wá ń sọ pé bí wọ́n bá gbàgbé àná tó gbọ̀nsẹ̀ sọ́nà ńgbà tó ń lọ tó wàá mọ̀ wípé tó bá ń padà bọ̀ ó bá ẹ sísí wọ̀nyí àti wípé ẹ ń su a máa gbàgbé ẹ ń kó kì í gbàgbé ìwọ́ tó sọ̀rọ̀ ti sọ̀rọ̀ ó ti mọ́kàn kó ń bẹ̀ ó wá ń sọ̀dà kejì nísìnyí àwọn èèyàn wá bẹ̀rẹ̀ sí ní fa ọ̀rọ̀ tó ti sọ wọ́n á bẹ̀rẹ̀ sí ní fa ayọ̀ síta padà fún ọ ọ wá ń bínú ọ wá ń tàgì tó ń forí gúnlẹ̀ ọ wá ń pe gbá lọ́sàwọ́ àkókò ló sì bàbá sásùn kíní kan ṣẹlẹ́dẹ̀ ń pàkọ́ bákan ti rèé bákan tilẹ̀ rèé àwa wí òfo ó wá dàbí ẹni pé àwọn èèyàn wá kórìíra rẹ kì í ṣe pọ́n kórìíra ẹ ìwọ ló kórìíra rẹ ìwọ ló rìn lógùn tọ́ òye ilé ayé ò sì yí ọ pẹ́ni tó bá parọ́ ẹyọ kan yóò nílò ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ láti dáàbò bo rọ̀ ẹ̀ láti kọ́fà rọ̀ ẹ̀. now kí tó lọ̀rọ̀ tí òpìtàn ilẹ̀ Ìbàdàn sọ tá a tún ti bárọ̀ ń bẹ̀ tàbí ibi tó tún ti nọ́ọ̀kì Ọ̀yọ́ kí n tó sọ̀rọ̀ ẹja wo fídíò yìí ni o God bless you ẹ ṣé pọ̀ ẹja wo. ìgbàlọ́wọ́ inú ìsìláàmù délé Ifẹ̀ nínú àwẹ̀ tí àna Thomas Walker kọ ní nǹkan bíi 500 years ago tí wọ́n bá tún ṣe àtúntẹ̀ rẹ̀ àbátúkọ rẹ̀ ní 1913 tó pè ní preaching of Islam ọgbà yìí pé 11th century ní ìsìláàmù ti délé Ifẹ̀ ìrìn pé 1000 years ago inú ìsìláàmù ti délé Ifẹ̀ 1000 years ago yẹn ní wéè bí ọ̀ràn míyàn tí ń ṣe bàbá náà wá Yorùbá tọ̀yọ́ ńgbà náà torí pé ńgbà náà àṣẹ ń wá láti Ilé Ifẹ̀ ilé mímọ́ fi ń sọ fún ẹ pé tẹ́lá níta ló jura wọn lọ nínú Ọọ̀ni àti Aláàfin ìbéèrè ni ṣe ẹyin lọ́kọ́kọ́ dáyé ni àbájì rẹ kókó lọ́kọ́kọ́ dérí ni àbórí lọ́kọ́kọ́ dé kókó ọ̀rọ̀ tó rùn là ń sọ ẹ fi à. ẹ káàbọ̀ padà sókè lọ bí oge ọ̀rọ̀ tí dà lúrú ò tó nǹkan o ọ̀rọ̀ tí gbé èèyàn débi tí ọ̀dà ò tó nǹkan ọ̀rọ̀ tí ṣekú pààyàn ò tó nǹkan ọ̀rọ̀ tí bayé èèyàn jẹ́ ò tó nǹkan tẹ́ bá sọ̀rọ̀ wákàtí mẹ́wàá ó ṣeé ṣe kó jẹ́ point ẹyọ kan péré làwọn èèyàn mú jáde ńbẹ̀ ó ṣeé ṣe kó jẹ́ gbólóhùn ẹyọ kan péré làwọn èèyàn mú jáde ńbẹ̀ yóò dẹ̀ máa hunt èèyàn títí táyé ó fi parẹ́ ìgbà tárákùnrin ń sọ̀rọ̀ ó ń sọ tinútinú ni ńgbà tí òdodo ń bẹ lẹ́nu ẹ̀ tóòtọ́ ọ̀rọ̀ ń bẹ lẹ́nu ẹ̀ ṣùgbọ́n nísìnyí ó ń wá ogún kógún káàkiri dandan ni kó pàtàkì tàn ẹ̀já gbọ́ nǹkan tó sọ
ó ní Islam ti dé Ile-Ife ní 11th century ẹjá béèrè lọ́wọ́ ẹ̀ 11th century yẹn ta ló mú Islam dé Ile-Ife àwọn wo ló gba Islam ní Ile-Ife ńgbà náà bó ni wọ́n ṣe ń sìn because àwọn nǹkan kan láti yé wa àwọn ará abo ló mú Islam wọ̀fẹ̀ ń gbó wọn ti rìnrìn àrè wọn bọ̀ because as at that time n tí ìran káàrọ̀ òjìrè ń sìn ni wọ́n ń sìn ẹbọ tí wọ́n ń rú ètùtù tán ń ṣe Ifá tí wọ́n ń gbé sánlẹ̀ Ifá tí wọ́n ń béèrè lọ́wọ́ ẹ̀ èṣù tán ń bọ̀ ni wọ́n wà lórí ẹ̀ ńgbà náà òun ló wá mọ ìwé tó ń kà ó lẹ́nìkan sọ̀rọ̀ ẹnìkan kọ̀wé kan lẹ̀ ńgbà náà ìwé ọ̀hún ti lé ní 500 years kan tó ṣàtúntẹ̀ rẹ̀ oríṣiríṣi ìwé lákòómọ́ rí oríṣiríṣi ọ̀bẹ làárí ń jọ pé erin. ok o Islam ti dé Ile-Ife ní 11th century wọn ò tí ì bí Ọ̀rànmíyàn ìyẹn ń sọ fún ọ wípé Ile-Ife ti wà kan tó bí èèyàn tí ń jọ̀rànmíyàn kọ́rànmíyàn ò tó dàgbà kan tó gbé wọn lọ ràn lọ bẹ́ẹ̀ ní ó yà lọ́wọ́ ó ṣe kínní kan ń gbígbá àtàwọn ètò kòkó bàbá sàásùn kó tó wá rè tẹ Ọ̀yọ́ lédó Ile-Ife ti wà bí ẹwà lẹ́gbẹ̀ẹ́gbẹ̀rún ọdún sílẹ̀ ẹ̀bẹ̀ àwa wí ìwo ló tún wá ń wí nìsín kí ló fẹ́ fi proof pé Ọ̀yọ́ ju Ile-Ife lọ no matter how much you package them wọ́n kàn tó máa rí dínkù wọn sí ni because Ọ̀yọ́ nìkan ló lè sọ pé àwọn ju Ifẹ̀ lọ gbogbo ilẹ̀ káàárọ̀ òjìrè tó kù ọ̀gbà bẹ́ẹ̀ wọn àdẹ̀lẹ̀ ẹ̀fà gbà bẹ́ẹ̀ n tí òrújú nù tán ni pé ọ̀pọ̀lọpọ̀ ìlú láti trace padà sí Ile-Ife oníwádìí ni mí oníwádìí lọ́pọ̀lọpọ̀ èèyàn ìwádìí kékeré lèmi àti ẹ̀gán tó ń ṣe lọ́dọ̀ àwọn èèyàn kan ní enough time láti gbá research than us ibi tá a bá mọ̀ lóde làákì lù mọ́ anybody ò gbọ́dọ̀ sọ̀tàn níwájú ọ̀dọ̀ mi kó máa fọwọ́ lálẹ̀ kó máa pé gbá kó máa pé bákan tilẹ̀ rí no we were not there ńgbà tó ṣẹlẹ̀ a sì ń bẹ̀ ìyẹn sì fọwọ́ gbáyà lórí tí ò sí ń bẹ̀ wọ́n ní wọ́n pé ìsìn tí ìyẹn fọwọ́ gbáyà lé lórí ń tá a gbọ́ ni o bí wọ́n ṣe sọ ni o bá a ṣe kà á ni o bá a ṣe gbọ́ ó yẹ kó máa jẹ jáde tá a bá ń sọ̀tàn gbèsè ká máa sọ ká máa fọwọ́ ẹ̀gbáyà ká máa fògùn ẹ̀gbárí torí pé kò sẹ́ni tí ó jà wá tá a bá ń parọ́ and social media dẹ̀ ní gbogbo tá a bá ti fún wọn jẹ náà wọ́n jẹ àwọn ẹlòmíràn mọ́ ṣe é tú pé èrè ni ṣùgbọ́n àwa kan mọ́ ṣe é tú tá a kọ́ lẹ̀ pé irọ́ lè lè ò rí bẹ́ẹ̀ tó bá máa rí bẹ́ẹ̀ bó ló ṣe rí bẹ́ẹ̀ ń ló jẹ́ mọ́ tún challenge pé ta ló mú Islam wọlé Ifẹ̀ ní 11th century àwọn òwúrọ̀ gbà á nínú mọ́sáàsì wo wọ́n ti ń kírun Islam ò lè déédéé wà tí ó bá níbi tán ti ń kírun nínú mọ́sáàsì wo wọ́n ti ń kírun gbà náà so wá ní tí wọ́n bá ń bi tó ti máa parẹ́ tán onítàn bá wá níta ló jura wọn lọ nínú Ọọ̀ni àtàláàfin ó ní ìbéèrè ni o ṣé ẹ̀yin ló kọ́kọ́ dé ni àbádìẹ ó ti parẹ́ ṣé ẹ̀yin ló kọ́kọ́ dé ni àbádìẹ that is ẹ̀yin ló yé adìẹ adìẹ ló yé ẹ̀yin ẹ̀yin kọ́ ló yé adìẹ bó bá ti wá jẹ́ pé adìẹ ló yé ẹ̀yin á jẹ́ pé Ifẹ̀ ló bí Ọ̀rànmíyàn Ọ̀rànmíyàn lẹ́yìn Ifẹ̀ ládìẹ adìẹ ló kọ́kọ́ dé kó tó gùn kó tó yé ẹ̀yin Ifẹ̀ ló kọ́kọ́ wà kí wọ́n tó lòdùà kí wọ́n tó láwọn tó kù kí wọ́n tó ẹ̀sẹ̀ wá lóyún Ọ̀rànmíyàn kan tó bí Ọ̀rànmíyàn kọ́rànmíyàn tó lọ tẹ Ọ̀yọ́ dó ó ti parí ọ̀rọ̀ fúnra rẹ̀ kí wàá lóde tó wá ń pọ́n Aláàfin lápọ̀npo eégún gbómìnà tó ń pọ́n nísìn tọ́ kí ló dé tó lè fèsì Aláàfin kó sòótọ́ ọ̀rọ̀ f'Aláàfin pé bàbá ibi tí wọ́n tò yín sí tí ìran káàrọ̀ òjìrè tò yín sí ibẹ̀ náà ni ẹ wà
Ọlọ́run bá ti tò yín ní tòótọ́ Ọlọ́run ti tò yín ní tòótọ́ là. Prestige ni pé ẹ̀sì kejì Ọọ̀ni ti Ilé-Ifẹ̀. Prestige tó tó láyé ò sí o. Aláàfin kọ́ ni ìkejì ọba o. Respect ọdún ìgbà náà ńlá fún wọn dì sin. Wọn ò mọ̀ pa fún wọn nípa respect wọn dì sin ni. Wọ́n rò pa gbára wọn ni. Ló ń bí ẹ̀sìn àtàbùkù tí ń wá nìsín. So now ó wá ní kókó lọ́kọ́kọ́ dé orí ni àbórí lọ́kọ́kọ́ dé kókó. Ìtumọ̀ kan náà ló ní. Orí ní dúró fágbọ̀n mú mi. Orí ní ṣe kíni ní dúró fágbọ̀n mú mi. Ilé-Ifẹ̀ ti ń bẹ bí ó ti ń bẹ bí bẹbẹ ó ti wà bí ẹ̀wà. Ká tó gbọ́ nǹkan kan nípa Ọ̀rànmíyàn. Ọ̀rànmíyàn náà dẹ̀ rí kò pẹ́ lọ́yọ̀ọ́ ilé ọ̀hún tó ìpadà wá sí Ilé-Ifẹ̀. Ilé-Ifẹ̀ ló sùn sí abẹ́ lójú olórí Ọ̀rànmíyàn lọ́yọ̀ọ́. What is your interest in Ọ̀yọ́? Ńgbà tí wọ́n bá wá sọ pé ókè o gbogbo ohun tó fẹ́ ṣe ilé ayé ẹ̀ Ọ̀yọ́ lọ́rọ̀ mọ́ Ọ̀yọ́ lọ fẹ́ promote Aláàfin lọ fẹ́ promote kí ló dé tó wáyé against àwa tó kù? Èmi jẹ́ nìkan ṣoṣo tí mo ń sòótọ́ ọ̀rọ̀ mo ló mú poro tiẹ̀ èmi náà mú tọ̀dọ̀ mi. Ọ̀yàn Ọ̀yọ́ àtàláàfin láàyò mọ yan Ilé-Ifẹ̀ àtọ̀ni láàyò. Wáì tí ò wá sẹ́ni tí ó sọ pé wọ́n fowó rán ọ tẹ́ máa pé wọ́n fowó rán èmi. Ẹ máa pé àwọn bloggers tó ní finance tó ní sponsor. Kálukú dẹ̀ ń defend Ilé-Ifẹ̀ pẹ̀lú ìfẹ́ ọkàn wọn ni. And if you have any proof bring it out. Pọ̀ ní sponsor ẹnì kankan. Mo ti ṣépè láì mọye ìgbà rí. Ńbẹ̀ mo ti mú àdá jáde pé n ò nígbàgbọ́ nínú Bíbélì àti Kùránì ìwé ni méjèèjì. Ṣùgbọ́n ogun kì í gbàbẹ̀ tẹ́lẹ̀. Tá a bá rí ibi tọ́ba kan ti pè mí jókòó pé ó yá máa bú lágbájá máa sọ̀rọ̀ sí lágbájá. So wá ní irú ìbéèrè yẹn wípé ta ló jura wọn lọ nínú Ọọ̀ni àtàláàfin ó ní ọ̀rọ̀ tó ń rùn là ń sọ àjẹpọ̀ ọ̀rọ̀ tó ń rùn ni wọ́n ń sọ yìí. Tó bá ń pé Aláàfin ló ní gbá Aláàfin ló ní ilẹ̀ bí Aláàfin ló ní ilẹ̀ ẹbẹ̀ wọn láti kinní kan dé kinní kan kinní kan dé kinní kan ọ̀rọ̀ tó ń rùn ló ń sọ. Because gbogbo ilẹ̀ tó Aláàfin ni Aláàfin gangan ò nílẹ̀ ńgbà tó débẹ̀ Ọ̀rànmíyàn gan ò nílẹ̀ ńgbà tó débẹ̀ àwọn tápà wọn fún lẹ̀. Ọ̀rànmíyàn ò tí ì dánilẹ̀ rí. Ìgbòho tẹ́ ẹ lọ sẹ́yìn Ìgbòho tọ́yọ̀ lọ sọ́yọ̀ lónìí Ìgbòho ni. Káláwọn náà ní Ìgbòho wọn tó ní kúrò ní Ìgbòho ọ̀nà oníbodè tó ń pọ́n lé. That same ọ̀nà oníbodè. Ó tẹ̀lá abipá padà sí Ọ̀yọ́. Láti ibẹ̀ wọ́n ti sọ pé kórè máa sọ bodè kó máa fi jẹun tiẹ̀. Mo ń bọ̀ lórí ìtàn Ìgbòho. Àkàndọ̀rà Awikonko ẹ jẹ́ kí n yá ìṣẹ́jú bíi mélòó kan lọ́wọ́ yín ṣùgbọ́n ṣé ẹ gbàgbé ọ̀rọ̀ ti jẹnẹrétọ̀ mi o n tó dunni ní pọ̀ lọ́la ẹ̀ ni o 3.6 million naira ní jẹnẹrétọ̀ tí mo rí tó lè gbé sí méjì. Ẹ ti rí bí mo ṣe ń sun lọ́rùn mo mọ̀ pé kò ní wù yín bẹ́ẹ̀ kí n máa sun nínú ọrùn ẹ mọ̀ pé inú stúdíò a kì í fi window sí ṣàwá ti tilẹ̀kùn pín báyìí ọ̀tán ó dìgbà tá a bá parí ètò. Ẹ̀yin kọ́ lè rán mi iṣẹ́ o ṣùgbọ́n torí pé ẹ̀yin kọ́ lè rán mi iṣẹ́ asáǹró níbàárà asáǹsó níbàárà láàánú. Wọ́n á ti sọ tààrà nítorí Ọlọ́run wọn jẹ ara lákò báwo asáǹ fún wọn lówó. À ń bọ̀sibọ́sì àìmọyemọye ẹgbẹ́ ẹjọ́ ẹ bá wà nǹkan kan bẹ́ẹ̀ mi sì jẹ nǹkan kan látàárọ̀ táwa náà dẹ̀ wá sí wò pé ó mọ̀ ga o ó jura wọn lọ tálíkà làwa tálíkà nǹkan tó ń wà kékeré ìjura wọn lọ. Having said that
mo nígbàgbọ́ pé bá a wí tòní tọ̀la kẹ́ni mọ́ ni òní torí ẹ̀kọ́ kọ́ dẹ́kun àwọn tí ó ṣe àwọn tí ó ṣe àwọn tí ò ní ṣe ò ní ṣe àwọn kan wá ń bẹ wọn ò ní ṣe ṣùgbọ́n wọn mọ́ ṣe ń discourage ẹni tó fẹ́ ṣe tí ò fi ní ṣe but still ẹni tá a kọ́ níkà tó gbà sínú ẹ̀ ń bẹ́ ń bẹ̀ ni àwọn èèyàn kan wà tọ́lọ́ ń dá dáadáa mọ́ wọn ò ní dẹ́kun ẹ̀ kódà kó ń sore kó di bí wọn ní stop oore ṣíṣe àwọn tá a dá oore ṣíṣe mọ́ bọ́n bá rẹ̀ ń ti ń ṣe wọ́n mọ̀ rí gẹ́gẹ́ bí ẹni tí ń waste owó ni so òye ilé ayé yà wá náà níwọ̀nba àròyé rẹpẹtẹ ọ̀dẹ̀ kágbọ̀n afẹ́fẹ́ ni ó gbé lọ bí mo rojọ́ tòní tọ̀la àwọn tó máa sí kí n má sọ gbólóhùn kan lọ àwọn tó trust mi pé n tó máa wí kóńkó fi sọ̀rọ̀ jáde kò sí ni 3.6 million naira kì í sọmọdé owó mo rò nìkan 3.6 million naira mo rí kan 4.8 million naira tó àwọn tó mọ̀ nípa jẹnrétọ̀ máa sọ pé ok kó o tó rí jẹnrétọ̀ tó máa gbé sí méjì pẹ̀lú àwọn gadget wa wàá rìn jìnnà díẹ̀ so tọ́lọ́ bá ràn yín sí mi tọ́lọ́ ń sọ pé kẹ́ ẹ kún mi lọ́wọ́ lórí ọ̀rọ̀ jẹnẹrétọ̀ yìí ẹ já sọ̀rọ̀ lórí WhatsApp +234 904 851 9362 +234 904 851 9362 ẹ wá fi account number gangan GT Bank ni GT Bank 05 15 37 37 53 05 15 37 37 53 orúkọ tó wà ń bẹ̀ DE Values Heritage Ventures The Values Heritage Ventures àánú Olódùmarè ní fi sílẹ̀ mi ní wáyé God bless you all ẹ ṣé pọ̀. Bluestone Treasure Estate Kórèdé ẹ̀bùn ọdún tó dára jù ní Bluestone ti gbé kalẹ̀ Christmas àti New Year ẹ̀kú ọdún o. Àkàndá ọ̀rọ̀ Awíkonko ni orúkọ mi mo kí gbogbo ọmọ Yorùbá káàárọ̀ oòjíire jákèjádò àgbáyé a kú ọdún Kérésìmesì àtọdún tuntun tó bá wa láyé àti láàyè rere a ṣe ọ̀pọ̀ rẹ̀ lókè pẹ̀ lágbára Ọlọ́run. S&P Global Limited lọ́rán mi sí gbogbo olóríire o àwọn tó fẹ́ kọ́lé tí wọn ò rílẹ̀ síbi tó wù wọ́n ẹ̀yin tẹ́ fẹ́ ilé tó nífọ̀kànbalẹ̀ tí ò sí wàhálà kankan ńbẹ̀ ẹ̀yin tẹ́ fẹ́ invest lórí property ẹ̀yin ni mò ń bá wí o torí pé owó tá a bá kó lórí ilẹ̀ tá a kó lórí ilé owó tí máa ń fùnà sí ni ilẹ̀ àti ilé máa ń appreciate sí lójoojúmọ́ ni Bluestone Treasure Estate tó wà ní Mòwe Town òun náà ni mo mú wá fún yín ẹ ṣáà mọ̀ mí pé mi ò kí ń hèrà rárá ń débi tí wọ́n mọ̀ wá èyí tí ọlọ́mọ ń nú káàkiri Bluestone Treasure Estate ilé tí wọ́n gbé kalẹ̀ tí wọ́n ń tà lọ́wọ́ báyìí tó jẹ́ hot cake lọ́wọ́ báyìí 3 bedroom bungalow ni pẹ̀lú BQ ìyẹn boys quarter èèlò wa ni wọ́n ń tà 50 million naira péré ni ẹrù tó jowó ẹ̀ lọ ni ẹ̀yin tẹ́ fẹ́ ní ilé lórí ẹ mọ́ sòpẹ́ ń ṣẹ̀ṣẹ̀ ń wálẹ̀ káàkiri àbẹ́fẹ́ ralẹ̀ káàkiri kí wọ́n á lọ fún nílẹ̀ tó jìnnà sínú gbó tílé òní tètè débẹ̀ táwọn èèyàn ní tètè máa gbé bẹ̀ ẹ wá rà nínú ti Bluestone Estate yìí ẹ lè rà á kẹgbà yàn bẹ̀ kálẹ̀ ti nílé tẹ́lẹ̀tẹ́lẹ̀ tàbí kálẹ̀ sí nílé because property business is a cool business ẹ̀yin tẹ́ wà lókè òkun pàápàá Bluestone Treasure Estate ńlẹ́ lè fi ẹbí yín sí pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ tẹ́ fi wà lókè òkun táwọn ẹbí yín wà ńlé tínú yín ó dùn wípé kò ní sí wàhálà kankan ìdí ni pé àyíká àlàáfíà ló wà ọ̀pọ̀ nǹkan amáyédẹrùn lè máa jàǹfààní ńbẹ̀ ní Bluestone Treasure Estate ẹ lè san dẹ́pọ́sìtì 10 million naira tàbí 20 million naira tàbí jù bẹ́ẹ̀ lọ ẹ sì san èyí tó kù láàrin oṣù mẹ́ta péré ẹ dẹ̀ lè san lẹ́ẹ̀kan náà ojú òpópónà tọ́yọ̀ kòlòlò ìyẹn Good Road Network ọ̀nbẹ̀ńbẹ̀ kòtò ìdómìnù tọ́lá làáfíà ìyẹn drainage ọ̀nbẹ̀ńbẹ̀ 24/7 security ilé yìí ni wọ́n fi sọ̀gá 24/7 electricity iná wọn ń bẹ̀rùn iná tó dáa ni pẹ̀lú ọ̀pọ̀ nǹkan amáyédẹrùn bẹ́ẹ̀ lọ ńlẹ́ máa jàǹfààní ní Bluestone Treasure Estate tó wà ní Mòwe Town ìgbádùn àti ìfọ̀kànbalẹ̀ tó péye ni o ẹ̀yin ti diaspora tẹ́ ẹ fẹ́ máa ríbi dé sí tẹ́ ẹ bá wálé látòkè ìrúbá ti fẹ́ sí Kérésìmesì àtọdún tuntun yìí ó yẹ kẹ́yìn náà wálé ẹ wá faramá wọn tó wà nílé kẹtún tó padà síbi tí Ọlọ́run kádàrá pé fi ṣe bùgbé lókè òkun ìbẹ̀rù àti kówó fún ẹbí kówó fún ọ̀rẹ́ kówó fún ẹ̀gbọ́n kówó fún àbúrò kówó ọwọ́gbó atú eléyìí ò sí mọ́ Bluestone Treasure Estate ó ti sọ eléyìí ò di àfìsẹ́yìn tẹ́gùn aláré fi sọ
iléeṣẹ́ tó ṣe fọkàn tán, iléeṣẹ́ tí mo ti ń bá dòwò pọ̀ látàìmọye ọdún ni tí ò sí ìjákulẹ̀ kankan nínú ọ̀rọ̀ tiwọn. nọ́mbà yìí ní ká ẹ pè fún àlàyé síwájú sí i +234 803 940 6444 +234 803 940 6444. Bluestone Treasure Estate. ìjáfara ò sí o, mo tètè dé mo ráyọ̀, mo pẹ́ lẹ́yìn àánú sí mi ni. ọdún ayọ̀ láṣẹ o. ẹ̀bùn ọdún tó dára jù ní Bluestone ti gbé kalẹ̀ Christmas àti New Year ẹ kú ọdún o.